ọmọdé ò tó pẹrẹpẹ. Àgbàlagbà wọ́ kéńgbé. Iṣẹ́ tí àgbà bá bí ọmọdé kó má ṣe kọ̀ mọ́. Gbogbo wa la níṣẹ́ tí a jọ ń gbé fúnra wa. Ètò ní ètò wa ètò ọmọdé ló lórí àwọn àgbà lórí ìtọ́jú ti gorí afẹ́fẹ́. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Gbogbo ọjọ́ ìṣẹ́gun ní dédé aago 6:30 ìrọ̀lẹ́ ni ètò àwa ògo ọ̀la máa ń wáyé. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Àwa ọmọdé ti wà ní ìkàlẹ̀ láti wá kọ́ ọgbọ́n kan tàbí èkejì. Ọmọdé òní ni yóò dàgbà lọ́la. Ẹ má rẹwà jẹ, ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin. Ètò wa lélẹ́yìí, ẹ má bà wá jù. Ẹ̀yin ẹlẹgbẹ́ wa nílé ẹ farabalẹ̀ kẹ́ máa bá wa ká lọ. Ọmọdé ló lórí. Àwọn àgbà ló nítàn. Ká má fojú sunkún ọmọ wa o. Ó yá o, gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Gbogbo wa la ó. Gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rò lọ ká tó yí èrè pọn. Ká dàgbà àdà ká má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè kálálà kíá o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sunkún àwọn ọmọ wa o. How good and how blessed it would be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Ó dára. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fìtàn balẹ̀. Kí ni ìtàndòwe tẹ́ mú wá fún àwọn ẹlẹgbẹ́ yín fún títí ìrọ̀lẹ́ òní? Ó dìgbì láì jẹun sùn. Ó dìgbì láì mú kẹ́hún wá. Kí lẹ pè é o? Ó dìgbì láì jẹun sùn. Ó dìgbì láì mú kẹ́hún wá. Kí lẹ pè é o? Ó dìgbì láì jẹun sùn. Ó dìgbì láì mú kẹ́hún wá. Ọ̀yá orúkọ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Orúkọ mi ni Adélọ́wọ̀ Justina. Orúkọ mi ni Ṣàngódé Pẹ́psíbà. Orúkọ mi ni Olúkòkun Grace. Orúkọ mi ni Ahmed Seknet. Orúkọ mi ni Nasiru Abiy. Orúkọ mi ni Ajayi Esther. Orúkọ mi ni Ayégbẹ́yìn Dorcas. Orúkọ mi ni Akíndé Màtàláì. Orúkọ mi ni Olúgbèmí Mafelos. Orúkọ mi ni Òsínì Maimuna. Orúkọ mi ni Alálẹ́rẹ̀ Elizabeth. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Lórúkọ ọ̀gá tó di ìkànnì yìí mú ni à ń kí gbogbo etí tó ní àǹfààní láti máa gbọ́ wa. Lórúkọ ọ̀gá tó ń rí sí gbogbo ètò tó ń jáde ní ìkànnì yìí Yẹmí Oyèlékè. Lórúkọ amójú ẹ̀rọ Kúnlé. Lórúkọ amójú ẹ̀rọ Paul. Lórúkọ àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa tí wọ́n wà lẹ́nu ìloro. Lórúkọ gbogbo wọn ni mò ń kí yín o wípé ẹ tún kú àmójúbà wa lórí ètò yìí. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítàn. Tọmọdé bá kọyín àná. Àwọn àgbà ó fìtàn balẹ̀. Ijó yá o, ijó àgbà o, ijó àgbà o, olóyin mọ́mọ́, a ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. A ó dàgbà o. Gbogbo wa la ó dàgbà o. Mò ń kí yín wípé ẹ kú ìrọ̀lẹ́ lẹ́ẹ̀dẹ̀ yìí, ẹ kú ìrọ̀lẹ́ nínú ilé yìí, ẹ kú àfọmọnìyàn ṣe níbi gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa, láti máa wò wá káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí ìrọ̀lẹ́ òní. Ìkànnì Alàlújá lẹ́ láǹfààní láti máa gbọ́ yìí o. Ìkànnì Alàlújá lẹ́ láǹfààní láti máa wò níbi gbogbo ibi tẹ́ bá ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá, láti máa gbọ́ wa fún títí àsìkò yìí. Ìkànnì Ship 89.1 FM
òun náà ni ẹ̀ ń gbọ́ ètò yín ètò wa ètò àwọn ìwé ètò àwọn ọmọ kéékèèké ètò àwọn ẹyin tó jẹ́ pé àwọn náà ni yóò dàkúkọ kò sí ẹni tó mọ èyí tí ó dàkúkọ nínú ẹyin bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó lè mọ òròmọdìrẹ tí ó kọ tí ó jí ni nígbà tí àfẹ̀mọ́júmọ́ bá dé ìyẹn ni wípé kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ̀la àwọn ògówẹ́ rẹ̀ yìí ẹ ó dàgbà o àmín o ẹ ò ní kó mọ́ àwọn òbí yín lójú o àmín o àwọn òbí yín ò ní fojú sunkún yín o àmín o ẹ ò sì ní ràrìn fẹsẹ̀ sí o àmín o àṣìta àbọn kò ní bá yín o àmín o àwọn òbí yín ó jèrè yín o àmín o ẹ̀yin náà ó jèrè ara yín o àmín o. ọ̀yá ẹ pàtẹ́wọ́ fáwọn òbí yín lé àtẹ́wọ́ fáwọn òbí yín o àtẹ́wọ́ fún bàbá yín àtẹ́wọ́ fún ìyá yín àtẹ́wọ́ fáwọn olùkọ́ yín àtẹ́wọ́ fún ọ̀gá ìkànnì yìí o àtẹ́wọ́ fún olùdásílẹ̀ ìkànnì wa o àtẹ́wọ́ fún Yẹmí Oyèlékè o àtẹ́wọ́ ẹnjìnìà Kúnlédà àtẹ́wọ́ ẹnjìnìà Paul àtẹ́wọ́ àwọn bàbá ọdẹ àtẹ́wọ́ ta ló tún kù o ọ̀yá àtẹ́wọ́ o àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan orí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn òun náà ni a wà níbẹ̀ là ti ń dún ẹ rè pé inú àwọn ọmọ wẹ́wẹ́ yìí àwọn ọmọ kéékèèké yìí inú àwọn ògówẹ́rẹ́ yìí inú wọn ń dùn láṣẹ Ìdùmarè ìbànújẹ́ kò ní ṣubú sílé yín o àwọn òbí yín wọn ò ní fojú sunkún yín o wọ́n ń rí yín wọ́n ń yọ̀ inú wọn ń dùn báyìí ẹ ò ní de àríbànújẹ́ ẹ lè wò wá lójú òpó ayélujára ẹ tẹ̀ Ship 89.1 FM ẹ máa wò wá kẹ́tẹ́kẹ́tẹ́ nílé bẹ́ẹ̀ sì tún ni ẹ tún lè tún wa wò ní ojú òpó Abẹ́rẹ́kéré Show lórí Facebook ẹ tẹ̀ síbẹ̀ Abẹ́rẹ́kéré Show Abẹ́rẹ́kéré Show ẹ fọ́lù ẹ láìkẹ́ ẹ jẹ́ kó rìn jìnnà gan sàn án Abẹ́rẹ́kéré Adégbìtẹ́ ní orúkọ mi tí mo jẹ́ atọ́kùn ètò ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ọmọdé lólórin àwọn àgbà lónìtàn ọmọdé lólórin àwọn àgbà lónìtàn tọmọdé bá kọyín àná. àwọn àgbà òfìtàn balẹ̀. Èrè yá o, èrè àgbà o, èrè àgbà olóyìnbó. Ijó, 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 ijó yá o, ijó, ijó àgbà o, ijó àgbà o, olóyìnbó mọ́. A ó dàgbà o, a ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o, a ó dàgbà gbogbo wa la ó dàgbà. Gbogbo wa la ó dàgbà o. 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 Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rò wí lọ ká tó yí èrè ìfọn. Ká dàgbà àdàgbà má dàgbà ìyàwó. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo wọ́n sì mọ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè lálàáfíà o pẹ̀lú inú dídùn ká wà lómìnira ká má fojú sùn ọmọ wa o. How good and how blessed it will be. ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. ọmọdé lólórin àwọn àgbà lónìtàn. tọmọdé bá kọyín àná àwọn àgbà òfìtàn balẹ̀.
ètò yín ètò wa ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tàn ló ń lọ lórí ẹ̀rọ agbàgbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ẹlẹgbẹ́ wa nílé wọ́n ti wà níkàlẹ̀ láti gbọ́ ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tàn fún títí ìrọ̀lẹ́ òní. Àkọ́tún ètò tòní kí ni ìtàndòwò tẹ́ ẹ mú wá o ẹ̀yin ìwé o. Ó dìgbì láì jẹun sùn, ó dìgbì láì mú kẹ́hún wá. Kí lẹ pè o. Ó dìgbì láì jẹun sùn, ó dìgbì láì mú kẹ́hún wá. Ó dìgbì láì jẹun sùn, ó dìgbì láì mú kẹ́hún wá. Eléyìí ni ìtàndòwe tá a fẹ́ kọ́ ọgbọ́n kan tàbí èkejì nínú ìtàndòwe tòní. Ó dìgbì láì jẹun sùn, ó dìgbì láì mú kẹ́hún wá. Kó tó di wípé ọ̀rọ̀ yóò di ìtàn, kó sì tó di wípé ìtàn yóò di òwe, òwe yìí ni a wá fa ọgbọ́n yọ nínú rẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ tó bí àwọn nǹkan kan kó tó di wípé ó di nǹkan tí à ń kọ́gbọ́n nínú rẹ̀. Ó di gbì láì jẹun sùn, ó di gbì láì mú kẹ́hún wá. Ní ìgbà kan. Arákùnrin kan ó jẹ́ gbajúgbajà oníṣòwò kánún. Kí ni mo pè é? Oníṣòwò kánún. Oníṣòwò kánún. Kí ni wọ́n ń fi kánún ṣe? Wọ́n fi ń ṣe ọbẹ̀. Wọ́n ń pe orúkọ arákùnrin yìí ní Gbọ́lágadé. Kí ni mo pe orúkọ rẹ̀? Gbọ́lágadé. Ìtàndòwe wa tòní òun ni ó di gbì láì jẹun sùn, ó di gbì láì mú kẹ́hún wá. Gbọ́lágadé ó jẹ́ oníṣòwò kánún tó gbajúgbajà káàkiri agbègbè, tó jẹ́ pé láti ìlú kan sí ìlú kejì ló máa ń ta kánún káàkiri. Lásìkò tá à ń wí yìí láyé àtijọ́ ni o. Gbọ́lágadé ó jẹ́ oníṣòwò tó máa ń ta kánún káàkiri ìlú. Ó sì máa ń tó bí òṣùpá mẹ́ta tàbí òṣùpá méjì kó tó padà sí ìlú rẹ̀. Tó bá ti lọ báyìí láti ìlú kan sí ìkejì, ṣùgbọ́n ìlú kan ń bẹ tó jẹ́ wípé Gbọ́lágadé oníṣòwò kánún yìí ó máa ń wọ̀ sí, ó máa ń wọ̀ sí, tó máa ń dúró sí, tó máa ń wọ̀ sí ní ìlú tí à ń wí yìí. Tó bá ti dé, àwọn aráalé ní ìlú tá à ń wí yìí ó ní inú ilé kan tí Gbọ́lágadé máa ń wọ̀ sí. Kìí ṣe inú ilé rẹ̀ o, ṣùgbọ́n àwọn ará ìlú òun ní ará ilé òun wọ́n máa ń gbà á lálejò. Tí Gbọ́lágadé bá ti délé wọn, tó bá jẹ́ pé alẹ́ ló fi dé, wọ́n ó gbóúnjẹ sí orí tábìlì, wọ́n ó sì fún ní ẹni tí ó fi sùn. Gbọ́lágadé yóò jẹun, yóò sì sùn. Tó bá ti di láàárọ̀, kó tó di pé yóò tún máa lọ sí ìlú mi, wọ́n tún gbóúnjẹ kalẹ̀ fún, yóò jẹun, yóò sì mú ìrìn àjò rẹ̀ pọ̀n. Báyìí ni Gbọ́lágadé ṣe ń ṣe ní gbogbo ìgbà. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Àwọn èèyàn ti ń darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára. Àwọn ènìyàn ti ń wò wá káàkiri ojú òpó ayélujára. Ẹ̀yin náà lè wò wá, ẹ lè wò wá lójú òpó ayélujára. Ẹ tẹ Ship 89.1 FM lójú òpó ayélujára. Bẹ́ẹ̀ sì tún ni ẹ lè tẹ Abẹ́rẹ́kéré Show sí ojú òpó Facebook Abẹ́rẹ́kéré Show. Ẹ like ẹ, ẹ share ẹ, ẹ follow ẹ, ẹ tẹ lọ́ọ̀fù, ẹ jẹ́ kó rìn jìnnà pé ètò yìí ló ń sọ nípa àwọn òkú rẹ̀. Kì í sì ṣe pé ètò kan lásán o, ètò tó ń kọ́ni lọ́gbọ́n ni, tó ń kọ́ni lóye. Àwọn àgbà ní o bọ́mọ kékeré lọ́nà o fọ̀rọ̀ lọ, bírú wọn ò bá gbọ́n léwe kò ní gbọ́n lágbà. Ìyẹn ni wípé dànìdànì é bá ní lágbàlagbà àti kékeré ní tí mo ń bá wọn lọ. Ọmọ tí ó bá sì jẹ́ àṣàmú ń kọ́. Láti kékeré ni ó ti ṣẹnu ṣámṣám. Ni ó ti ṣe kí ni? Ni ó ti ṣẹnu ṣámṣám. Láti kékeré ni ó ti ṣẹnu ṣámṣám. Ọpọlọ ń bẹ lórí àwọn ọmọ kéékèèké tẹ̀ ń wò ó. Wọ́n gbọ́ o, gbogbo nǹkan tẹ̀ ń ṣe tẹ̀sẹ̀ bí wọn ò ní òye rẹ̀, irọ́ ni o. Wọ́n ní òye rẹ̀ o. Wọ́n gbọ́n o. Kẹ́ ẹ sọ́wàwù lójú ọmọ kékeré. Ẹ sọ ọ̀rọ̀ sọ lójú ọmọ kékeré. Ẹ sọ ìwà wù lójú àwọn ọmọ kéékèèké. Ìwà tí ó ṣe wọ́n láǹfààní ni kẹ́ ẹ wù. Ìwà tí ó bà ọjọ́ ọ̀la wọn jẹ́ ẹ má wù o lójú wọn. Tẹ́ bá wù àwọn ní ó sọ pé ajẹ́pọ̀ dára nù kí wọ́n tó mọ̀ wípé kò dára.
ó ti ṣe kó ti bọ́ sórí o. ìyẹn ni wípé ọgbọ́n ń bẹ lórí ọmọ kékeré bẹ́ẹ̀ ni wọ́n lóye o. ọ̀ya ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí. ẹ pàtẹ́wọ́ fúnra yín o. àtẹ́wọ́ fúnra yín. àtẹ́wọ́ fúnra yín. àtẹ́wọ́ fúnra yín. àtẹ́wọ́ fúnra yín. níbo la bá ìtàndòwe tòní dé? níbo la bá a dé? Níbi tí ń ṣe lọ wẹ́wẹ́ tí ọjọ́ tí ń gbé wọ́n máa gbé ibi tó ti mú ní àjò rẹ̀ kù. níbi tó ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. báyìí ni Gbọ́lágadé ló ṣe máa ń lọ tí ó sì máa ń padà dé ní gbogbo ìgbà. ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. ó di wípé kí Gbọ́lágadé kó máa wọ̀ sínú ìlú yìí àti nínú ilé tí a ń wí yìí. tó bá ti dé inú ìlú yìí, inú ilé yìí ni ó gbà lọ. ẹ kú ilé o, ẹ kú ilé o, àwọn náà ti dá a mọ̀. ẹ káàbọ̀. tílẹ̀ bá ti ṣú wọn ó gbóúnjẹ fún un. tó bá ti dé ní àárọ̀ wọn ó tún gbóúnjẹ fún un. òǹkàlùkù ó tún túká. ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé àwọn ènìyàn tàbí kí n sọ pé àwa ènìyàn a máa ń ronú lóríṣiríṣi. àwọn ìdílé yìí wọ́n wá ronú lọ́jọ́ kan yìí pé oníṣòwò kánwún ni ọkùnrin yìí. kò fún wa ní kánwún lọ́jọ́ kan rí. kí làwa náà lè ṣe fún o tí ó fi mọ̀ wípé nǹkan tí ń ṣe yìí ó kù díẹ̀ káàtó. Gbọ́lágadé ní ọjọ́ tá à ń wí yìí ó ṣẹ̀ṣẹ̀ jẹun àárọ̀ tán ni tó ní kálukú ti túká, ó ti padà sí ìlú rẹ̀. àwọn ìdílé yìí àwọn náà wà ń sọ̀rọ̀ láàrin ara wọn ní Gbọ́lágadé fi lọ sí ìlú rẹ̀. lẹ́yìn bíi ọjọ́ mélòó kan ní Gbọ́lágadé ó tún padà wá. lẹ́yìn ọjọ́ mélòó kan yìí kí ló wá ṣẹlẹ̀ nígbà tó dé? ẹ jẹ́ á lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. ìgbà tá a bá padà dé a máa tẹ̀ sí apá iwájú. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. àjọ̀dún ìdásílẹ̀ nínú ìjọ CNS Church Jésù Tẹ̀dó ní ìlú Gbógà ni wọ́n fi tìfẹ́tìfẹ́ ké sí gbogbo àwọn ènìyàn síbi àjọ̀dún ìdásílẹ̀ títí inú ìjọ CNS Church Jésù Tẹ̀dó tó wà ní ìlú Gbógà. àjọ̀dún ìdásílẹ̀ òun ni yóò gbéra sọ ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2025 tí a wà yìí, èèyàn May 25, 2025. ọjọ́ ìsinmi náà ni ọjọ́ ọ̀hún bọ́ sí. ṣùgbọ́n ìṣòru ni wọ́n fi bẹ̀rẹ̀ àjọ̀dún ìdásílẹ̀. ìṣòru òun ni yóò sì wáyé ní ọjọ́ 22 àti ọjọ́ 23. tó bá wá di ọjọ́ 24 òun ni àìsùn ìṣòru nínú ìjọ Jésù Tẹ̀dó CNS Church tó wà ní ìlú Gbógà. tó bá wá di on the 25 oṣù karùn-ún tí a wà yìí òun ni àjọ̀dún ìdásílẹ̀ nínú ìjọ Jésù Tẹ̀dó tó wà ní ìlú Gbógà. oníwàásù wa ọjọ́ náà ni bàbá wòlíì Adéwùmí láti ìlú Ìlérò. akẹ́tọ̀ọ́ àti olùdásílẹ̀ ìjọ Jésù Tẹ̀dó ní ìlú Gbógà àwọn ni wòlíì Ìṣọ̀lá Táíwò Moses. àrágbáyàmúyàmù àgbà ìyanu, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu òun ni yóò ṣẹlẹ̀ nínú àjọ̀dún ìdásílẹ̀ nínú ìjọ Jésù Tẹ̀dó ní ìlú Gbógà. ìwọ náà wí fún aládùúgbò rẹ, kí ẹnìkan wí fún ẹnìkejì wípé Jésù ń dábírà nínú ìjọ náà. ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí lè pè wọ́n sí fún ìbéèrè àti àlàyé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 081 47 47 49 97 081 47 47 49 97 081 47 47 49 97 òun ni ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó já sí ọ̀dọ̀ wọn.
la ó dàgbà o. Gbogbo wa 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 la ó dàgbà o. Ẹ jẹ́ ká gbàdúrà káwa náà dàgbà o. Ká tó rò lọ ká tó yí èrè pọn. Ká dàgbà àdàgbà má dàgbà ìyá o. Àgbà ló mọ̀ gbà àwọn náà máa wo. Wọ́n sì mọ̀ kòkò bàbá yìí ṣáàṣù bàbá wà lókè. ọmọdé ló lórin. àwọn àgbà ló dìtàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló dìtàn. tọmọdé bá kọyín àná. àwọn àgbà ó fìtàn balẹ̀. tó níbo la sọ ìtàndòwe tòní dé kó tó di pé a lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. kí lẹ pé o. ibi tí àwọn aráalé ti sọ̀rọ̀ pé kí làwọn lè ṣe fún Gbọ́lágadé. tó níbi tí àwọn aráalé tí wọ́n ti ń ronú wípé kí ni àwọn náà yóò ṣe fún Gbọ́lágadé oníkan ni wọ́n bá ronú o wọ́n ní àwọn ti mọ nǹkan tí àwọn ò ṣe fún gẹ́gẹ́ bí Gbọ́lágadé ṣe máa ń ṣe ó mà tún rìnrìn àjò dé ó tún rìnrìn àjò dé ó tún rìnrìn àjò dé ní ọjọ́ tí à ń wí yìí ní Gbọ́lágadé bá dé bó ṣe ń dé ẹ kú lé o ẹ kú lé o ó dé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ó dé ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ìgbà tí ó di wípé ilẹ̀ ṣú Gbọ́lágadé rí wípé èéfín iná ti ń rú ní ìdí àrò wọ́n ti ń dáná oúnjẹ ó di wípé aago méje alẹ́ ó lù aago méje àbọ̀ náà lù aago mẹ́jọ lù wọn ò gbóúnjẹ wá fún Gbọ́lágadé Gbọ́lágadé ń retí oúnjẹ aago mẹ́jọ àbọ̀ náà tún lù pẹ̀lú bẹ́ẹ̀ ni aago mẹ́sàn-án lù o aago mẹ́wàá lù Gbọ́lágadé ò rí abọ́ oúnjẹ kò sì rẹ́ni kankan kó kànlẹ̀kùn bàtà aago mọ́kànlá lù oòrùn ti ń kun Gbọ́lágadé bá wò pé bí wọn bá gbóúnjẹ wá á sàásùn náà ni Gbọ́lágadé bá tẹ́ni ìgbà tí Gbọ́lágadé tẹ́ni ọba ní ó di gbì láì jẹun sùn kò tí ì sọ̀rọ̀ yìí jálẹ̀ àwọn aráalé àwọn náà ní ó di gbì láì mú kán wá ọmọdé ló lórin. àwọn àgbà ló dìtàn. ọmọdé ló lórin. àwọn àgbà ló dìtàn. níbí yìí ni ọ̀rọ̀ yìí ti jáde wípé ó di gbì láì jẹun sùn ó di gbì láì mú kán wá. Gbọ́lágadé bá ní bí Gbọ́lágadé ṣe sùn níbi ní ọjọ́ yìí nù ni o ìtàndòwe wa tòní òun ni ẹ ti gbọ́n ó di gbì láì jẹun sùn. ó di gbì láì mú kán wá. ó di gbì láì jẹun sùn. ó di gbì láì mú kán wá. bẹ́ẹ̀ ṣe ń wò wá lójú òpó ayélujára ẹ bá wa láìkẹ́ ẹ bá wa share alákàáṣà yìí wọ́n ní ẹ kú ìrọ̀lẹ́ Naomi Òkègbèmí wọ́n ní ẹ kú ètò Janet Ọlámídé wọ́n ní ẹ kú iṣẹ́ o láti ìlú wo lẹ́tí ń wò wá orílẹ̀-èdè wo lẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá Ògúnlékè Gbadéjọ wọ́n ní ẹ kú ètò bẹ́ẹ̀ ni Ajíbíkẹ́ Ajékìígbé Babátúndé Ajékìígbé Babátúndé wọ́n ní ẹ kú ètò Idris Tóògùn wọ́n ní ẹ kú ètò abẹ́rẹ́kẹrẹ ẹ ṣé o Báràká Ọlálékan wọ́n ní ẹ kú ètò Amos Adébárè ẹ bá wa láìkẹ́ ẹ bá wa share ẹ jẹ́ kó rìn jìnnà gan sàn án tó báyìí ni ọ̀rọ̀ yìí ṣe di lílò wípé ó di gbì láì jẹun sùn. ó di gbì láì mú kán wá. ọgbọ́n kí ni ìtàndòwe tòní láti yàrá agbára ọgbọ́n kí ló kọ́ yín orúkọ yín Límọ́tàláì orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú ọgbọ́n tó kọ́ yín o a ti wà ní abala fa ọgbọ́n yọ báyìí láti yàrá agbára ọ̀ya orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan àtọgbọ́n tó kọ́ yín. àgbọ̀ o. orúkọ mi ni Adélọ́wọ̀ Justina ó kọ́ wa pé kí a ní ẹ̀mí ìfifúnni. ká ní ẹ̀mí ìfifúnni ta ni ò lẹ́mí ìfifúnni ń bè ìtàndòwe yìí.
Gbọ́lágadé Oníkẹ́hún. Gbọ́lágadé Oníkẹ́hún ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Ṣàngórè Fẹ́ńsíbà, ó kọ́ wa pé kí a jẹ́ ẹni tí ó mọ oore. Ká jẹ́ ẹni tó mọ oore. Ta ni ò mọ oore ń bì tán dòwe yìí? Gbọ́lágadé Oníkẹ́hún. Gbọ́lágadé Oníkẹ́hún ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Oníkòkò Grace, ó kọ́ wa pé tá bá ti rí ẹni tí ó ṣe nǹkan fún wa ká má máa tẹra mọ́. Ká má máa tẹra mọ́ nǹkan tí wọ́n ń ṣe fún wa. Ká má máa tẹra mọ́. Tẹra mọ́ kí ni? Àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan. Orúkọ mi ni Ahmed Sekinat, ó kọ́ wa pé tí wọ́n bá ṣe wá lóore ká má jẹ abáramóore jẹ. Ká má jẹ abáramóore jẹ. Bẹ́ẹ̀ni. Ta ló jẹ́ abáramóore jẹ́ ń bì tán dòwe yìí? Gbọ́lágadé Oníkẹ́hún. Gbọ́lágadé Oníkẹ́hún ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Nẹ́sọ̀rọ̀ àbí orúkọ wa pé tí a bá wà níbì kan ká máa ṣe nǹkan gidi. Ká máa ṣe nǹkan gidi. Bẹ́ẹ̀. Nǹkan gidi bíi kíni? Kí ẹ máa hùwà dáadáa. Ìwà dáadáa bí ìwà dáadáa wo? Gẹ́gẹ́ bí ìtàndòwe tá a gbọ́ àbírù. Sá. Ìwà dáadáa wo? Àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan. Orúkọ mi ni Àjàyí Esther, ó kọ́ wa pé tí wọ́n bá ṣoore fún wa a gbọ́dọ̀ ṣoore fún wọn padà. A gbọ́dọ̀ ṣoore fún wọn padà. Ta ló ṣoore fún èèyàn níbi ìtàndòwe yìí? Àwọn ẹni tí Gbọ́lágadé ń gbọ́dọ̀ wọn. Tí ń wọ̀ sí ọ̀dọ̀ wọn. Ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Adélani Dorcas, ó kọ́ wa wípé ká máa fi ibi san oore. Ta ló fi ibi san oore ń bì ìtàndòwe yìí? Gbọ́lágadé Oníkẹ́hún. Báwo ló ṣe fi ibi san oore? Kò fún wọn ní kán. Ibi ló ṣe wọn àbí? Àtẹ́wọ́ kan, àtẹ́wọ́ kan. Orúkọ mi ní Akíndélé Mọ̀tàláì, ó kọ́ wa pé ká máa fún àwọn ènìyàn ní nǹkan. Ká máa fún àwọn èèyàn ní nǹkan. Àtẹ́wọ́ kan ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Odúgbè Marvelous, ó kọ́ wa pé àwọn tó bá ń ṣoore fún wa nǹkan táwọn ilé ò bá ní ká máa ṣe fún wọn. Ká ṣe é fún wọn, àwọn tó bá ṣoore fún wa nǹkan tí wọn ò bá ní káwa náà ṣe fún wọn. Ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Hussein Ahmed, ó kọ́ wa pé kí a má jẹ àwọn ènìyàn. Ká má jẹ àwọn ènìyàn. Ta ló ya ahun níbi ìtàndòwe yìí? Gbọ́lágadé Oníkẹ́hún ẹ pàtẹ́wọ́ fún un. Orúkọ mi ni Ọlálérè Elizabeth, ó kọ́ wa pé ká máa ṣèyàn láàánú. Ká máa ṣèyàn láàánú. Ta ni ò ṣèyàn láàánú níbi ìtàndòwe yìí? Gbọ́lágadé Oníkẹ́hún. Gbọ́lágadé Oníkẹ́hún ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ pàtẹ́wọ́ fún un. Ká wá sí ojú òpó kalẹ̀ fún àwọn ènìyàn wa, àwọn aráalé báyìí. Ṣùgbọ́n ká tó sí ojú òpó kalẹ̀, ẹjá tún lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. Ìgbà tá a bá padà dé, a ó máa sún sapá iwájú, a ó sì sí ojú òpó kalẹ̀. Ẹ kú kalẹ̀. Baálé mi. Kí ló wí aya mi? Àwọn ọmọ wa wọ̀nyí ò máa rí iná fi kàwé. A sì ń pariwo wípé wọn ò ṣe dáadáa ní ilé ẹ̀kọ́. Iléeṣẹ́ Solar King ní ọ̀nà àbáyọ sí ìṣòro àìrí iná fi kàwé, àìrí iná fi ṣiṣẹ́, bá a bá porí akọni àti dàhálẹ̀ gàràgà. Iléeṣẹ́ Solar King oríṣiríṣi sólà ni ó wà lọ́dọ̀ wọn. Kò sí irú sólà tí ẹ ò ní rí ní iléeṣẹ́ Solar King. Ẹ jẹ́ kí n ka díẹ̀ kí n dákẹ́ nínú solar power tí ẹ ò rí ní iléeṣẹ́ Solar King bíi solar fan, solar street light, solar deep freezer, solar radio. Oríṣiríṣi iná sólà tí ẹ bá fẹ́ ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ Solar King. Àti ọ̀kan ọ̀jọ̀kan battery inverter. Ẹ̀kú tẹ́bíbẹ̀lẹ̀ jẹ́kẹ́ ẹgbọ́ tuntun. Iye owó tí ẹ ò rí sólà ní ìlú Ìbàdàn, tẹ́ ò rí nílùú Ìlọrin, òun náà ni ẹ ò rí rà ní iléeṣẹ́ Solar King. Iléeṣẹ́ Solar King wà ní ìlú Òkè-Ò, pẹ̀tẹ́ẹ̀sì tó wà lẹ́gbẹ̀ẹ́ Nesfat Hospital ní Kúbe nílùú Òkè-Ò ní kẹ́ ẹ máa bọ̀ wá. Ní iléeṣẹ́ Solar King wà ẹ̀lú wọn ní 07062990 Solar King, ìṣòro àìrínátọ̀ dìrọ̀rùn fún gbogbo ènìyàn.
ẹ kú kalẹ̀ níbi tẹ́ ti láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa fún tàsìkò yìí ìgbà tí fọ́nrán ń kọjá lọ ó ṣeé ṣe kẹ́ ẹ má láǹfààní láti mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ iléeṣẹ́ Solar King ẹ máa pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 070 62 99 06 91 070 62 99 06 91 070 62 99 06 91 kò sí irú sólà tí ẹ̀ ń wá tẹ̀ ní rí ní iléeṣẹ́ Solar King iléeṣẹ́ wọn wà ní ẹgbẹ́ NASFAT hospital tó wà ní ìlú Òkè-Ò ẹ máa gbàbẹ̀ lọ kẹ́sì mọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ bì kan ojú bì kan lọ tó ká sí ojú òpó kalẹ̀ báyìí 070 47 7000 64 070 47 7000 64 òun ni ojú òpó tí ẹ fi dá sí ọmọdé la pè a ò pàgbà lágbà 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 ọmọdé la pè a ò pàgbà lágbà. And now blessed it will be for you and I to see our state of unity. Oh Jah, grant us the grace. Oh Dara. ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá yìí. ẹ̀ka mi ní Gani Àgbàdúlé Òkè-Ò. láti ìlú Òkè-Ò. bẹ́ẹ̀ni. ọgbọ́n kí ló kọ́ ọ. ó kọ́ ọ pé ká má máa ṣàhùn. ká má máa ṣàhùn ta ló ṣàhùn níbi ìtàndòwe yìí. Gbọ́lágadé Oníkàhùn. Gbọ́lágadé Oníkàhùn ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64 070 47 7000 64 hello ọmọdé ló lórin 070 47 7000 64 hello ọmọdé ló lórin Bọ̀dátúndé rìwáyà ní ìlú Òkè-Ò Òtùmánù ó ní ẹ̀ fóun fóònù o kóun ó fi kọ́ọ̀lù wọlé ó tún sọ fún mi lánàá wípé ẹ̀ fóun fóònù hello ọmọdé ló lórin àwọn ọ̀gbẹ̀rún nìtàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. láti máa yẹ kínní. láti ìlú wo. orúkọ mi ni Olùdáyọ̀ Bẹ́súnẹ̀. láti ìlú. láti ìlú Òkè-Ò. láti ìlú Òkè-Ò ọ̀yá ọgbọ́n kí ló kọ́ o Justina. ó kọ́ ayé pé ká mọ̀ lawọ́ ká mọ̀ fún àwọn èèyàn ní nǹkan àbí ta ni ò fún yẹn ní nǹkan bíi tọ́ndòwe tá a gbọ́ yìí. Gbọ́lágadé Oníkàhùn. Gbọ́lágadé Oníkàhùn ẹ pàtẹ́wọ́ fọmọ yé o. 070 47 7000 64 070 47 7000 64
ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí. orúkọ mi ní akọ́lápọ̀ láti ilé òkè o. láti ìlú òkè o. ọ̀ya ọgbọ́n kí ló kọ ọ Akínọlá. ká mọ̀mọ́ láhùn ta ló láhùn bíi ìtàndòwe yìí. Gbọ́lágadé oníkan ó láhùn. àwọn dà báwọn ọ̀dà. ahun ò dá ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. hello ọmọdé ló lórin. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà ní sọ̀rọ̀ yìí àbọ̀mọ kékeré. ọmọ kékeré ni o. ẹ̀yin ọmọ àgbà ló nìtàn. àgbàlagbà ní sọ̀rọ̀ yìí àbọ̀mọ kékeré. ọmọdé là pè a ò pa àgbàlagbà. ọmọdé là pè a ò pa àgbàlagbà. ọmọdé là pè a ò pa àgbàlagbà. hello ọmọdé ló lórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ̀ ìlú ló ti ń pè wáyé o. láti ìlú òkè o. láti ìlú òkè o ó sọ òkè o lálẹ́ yìí o. ọ̀ya o ò tí ì sorúkọ rẹ fún wa o. orúkọ mi ni àmúṣá sùlíà. sùlíà láti ìlú òkè o. ọ̀ya ọgbọ́n kí ló kọ sùlíà. ká máa mọ̀ọ́rẹ́. ká máa mọ̀ọ́rẹ́. ta ni ò mọ̀ọ́rẹ́ ń bì tán dòwe yìí sùlíà. Gbọ́lágadé oníkẹ́hún. Gbọ́lágadé oníkẹ́hún kò mọ̀ọ́rẹ́ ẹ pàtẹ́wọ́ fún sùlíà o. ọ̀kan lára àwọn ọmọdé lólórin wa ó ń sọjọ́ òbí lónìí. ó ń sọjọ́ òbí ìjẹta àbí ìjẹta kí ni déètì ìjẹta òní ni ogúnjọ́ 18 ó yá ẹ ṣàdúrà fún ẹlẹgbẹ́ yín tó ń sọjọ́ òbí o. ta ni ó ṣàdúrà ta ni ó sojú ẹ̀yin ọmọdé tó wà nínú yàrá agbára tí ó ṣàdúrà fún ẹni tí ń sọjọ́ òbí. àfà àbírù ọ̀yá ṣàdúrà àfà ṣàdúrà fún wa àfà àbírù ọ̀yá àdúrà. ọmọ tí ń ṣe bẹ́ẹ̀ ṣe òní kú. àmín. ó padà láàánú. àmín. òní kọṣẹ́ fúlùúrẹ o. àmín. gbogbo tó bá ti lọ́ọ́ máa padà láàánú ni o. àmín. lórúkọ Jésù Kristi. Ijó yá o, ijó àgbà o, ijó àgbà o, olóyin mọ́mọ́, a ó dàgbà o, a ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o, a ó dàgbà o, gbogbo wa la ó dàgbà o, a ó dàgbà o. ọmọ tí ń sọjọ́ bí ó dàgbà ò ní sánkú máa òbí rẹ̀ lójú. àmín o. máfẹ́lọ́sì kọ́nù máfẹ́lọ́sì òdùgbèmí àwọn òbí rẹ̀ wọ́n ó jèrè rẹ o. àmín. ìwọ náà ó jèrè ara rẹ o. àmín. ò ní kún rèwerèwe o. àmín. àṣetá àbọ̀n kò ní bá ọ. àmín. ó wàá di ògo àgbáyé ó di ògo orílẹ̀-èdè. àmín o. bẹ́ẹ̀ ni aṣẹ́nilórí kò ní ṣe ọ lórí o. àmín o. happy birthday long life and prosperity. kí ló dé? ọ̀ya ẹ pàtẹ́wọ́ fọmọ tí ń sọjọ́ bí o. ẹ pàtẹ́wọ́ fọmọ tí ń sọjọ́ bí. ẹ ní jẹ kéèkì tó gbé wá o. ẹ ní jẹ kéèkì tó gbé wá o tẹ̀bẹ́ ọ̀ya àtẹ́wọ́ tí ń sọjọ́ bí. àtẹ́wọ́ àtẹ́wọ́ àtẹ́wọ́. tó orí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán òun náà la ṣì wà. a ti wà ní abala fa ọgbọ́n yọ báyìí. abala fa ọgbọ́n yọ òun náà la já sí láti àwọn ẹlẹgbẹ́ wa láti ọ̀dọ̀ àwọn ẹlẹgbẹ́ wa nílé ni a ti ń fa ọgbọ́n yọ lọ́wọ́ yìí. hello ọmọdé lólórin. ọmọdé lólórin. àwọn àgbà ló nìtàn. orúkọ rẹ ìlú wo ló ti ń pè wáyé o. àní láti wá tòsí o. láti ìlú òkè o. ẹ̀yin ọmọ ìlú òkè o ẹ̀ fún àwọn ọmọ ìlú míì láyè lónìí. ọ̀ya ọgbọ́n ò lọ́kọ o. ká má láhùn. ká má máa láhùn lọ́gbọ́n tó kọ́ ẹ pàtẹ́wọ́ fún un.
ẹ pàtẹ́wọ́ fún 070 47 7000 64. Hello ọmọdé ló lórin. Ẹnìkan ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi ń bì yé pé kí obìnrin náà kó ṣàdúrà fún ọmọ tí ń sọjọ́ òbí. Ọkùnrin ní àáfàá Abiru ọkùnrin lòun. Ọya obìnrin kan ta ni ó ṣojú obìnrin kó ṣàdúrà fún ọmọ tí ń sọjọ́ òbí. Ta ni ó ṣojú obìnrin? Ọya Memunat. Memuna ò tó ṣàdúrà ni. Nínú ara nínú ọ̀la àti ẹ̀mí mímú òní fi ikú lògbà. Àmín. Amina. Ọlọ́láńlá. Wàhátà. Ilá Bìláàlì Azim. Hello ọmọdé ló lórin. Àwọn àjà lórí ìfẹ́. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Orúkọ mi ni Àkànwá Adíjẹ́ láti ìlú Òkè. Láti ìlú Òkè o. Ẹ̀yin ọmọ Òkè ẹ̀ fáwọn ọmọ ìlú mi láyè ní alẹ́ yìí. Ọya Abigail o tún ní bẹ́ẹ̀ ni. Ká máa fi ẹ̀mí ìmoore hàn. Ká máa fi ẹ̀mí ìmoore hàn. Ẹ pàtẹ́wọ́ fún Abigail. 070 47 7000 64. 070 47 7000 64. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítẹ̀. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wáyé o? Àti ìlú Òkè o. Orúkọ rẹ̀ láti ìlú Òkè o. Olúṣèyí Fàrídà. Fàrídà. Ọya ọgbọ́n kí ló kọ Fàrídà? Àmídá. Ọgbọ́n kí ló kọ o? Ká máa ya láì. Ká mọ̀ ṣe kí ni? Ká máa ya aláìmoore. Ká mọ̀ jẹ́ aláìmoore. Ká mọ̀ jẹ́ aláìmoore. Ẹ pàtẹ́wọ́ fún o. Ẹ pàtẹ́wọ́ fún. Hello. Ọmọdé ló lórin. Ẹ yí rédíò yín sílẹ̀ dáadáa o. 070 47 7000 64. 070 47 7000 64. Ọmọdé ló lórin. Wàlẹ́ ọ̀yá wá gbọ́n. Hello. Hello ọmọdé ló lórin. Hello. Hello ọmọdé ló lórin. Ẹkú ọ̀lẹ́. Àdúpẹ́. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá yìí? Àwọn àgbà lónìí tàn. Orúkọ rẹ̀ ìlú wo ló ti ń pè wá? Kí lorúkọ rẹ̀? Láti ìlú Òkè ò náà tún ni. Ọya ọgbọ́n kí ló kọ Wàlíà? Ó kọ́ pé ká má máa láhùn. Ká má máa láhùn. Ta ló láhùn níbi ìtàndòwe yìí? Ta ló láhùn níbi ìtàndòwe yìí? Àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Àtẹ́wọ́ kan. Hello ọmọdé ló lórin. Ọ̀jọ́ làdé má rí já. Láti ìlú wo? Látòkè o. Láti ìlú Òkè o. Ó kọ́ pé ká má máa láhùn mọ́. Ká má máa láhùn mọ́. Ẹ pàtẹ́wọ́ fún o. Ẹ̀yin ọmọ ìlú Òkè o, mò ń bẹ̀ yín. Ẹ fún àwọn ìlú mi náà láyè báyìí o. Ṣé ti gbọ́? Ẹ̀yin ọmọ ìlú Òkè o. Ẹ̀yin ọmọdé ló lórin ìlú Òkè o. Ẹ fún àwọn ọmọ ìlú mi náà láyè káwọn náà pè wọlé o. Torí o èmi ni wọ́n fi ẹjọ́ gbo lẹ́nu ìgbà tá a bá parí ètò. Bí pé a ti fún yín nọ́mbà kan ni. Ẹ̀yin ọmọ ìlú Òkè o, ṣé ti gbọ́? Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló nítẹ̀. Ìlú wo ló ti ń pè wáyé o? Ìlú Wérelé. Ìlú Wérelé ni. Ìwérelé tó tó àbí? Bẹ́ẹ̀ni. Ọya ọgbọ́n kí ló kọ? Ó kọ́ pé ká má máa láhùn. Ká má máa láhùn. Ta ló láhùn níbi ìtàndòwe yìí? Àtẹ́wọ́ kan.
àtẹ́wọ́ kan àtẹ́wọ́ kan. Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló nìtàn. Orúkọ rẹ ìlú wo ló ti ń pè wá yìí? Orúkọ mi ni Azeez Sofiu. Láti ìlú wo? Láti ìlú Gangan. Láti ìlú Gangan. Tó àwọn ọmọ òkè ò ti gbọ́. Ẹ pàtẹ́wọ́ fáwọn ọmọ òkè ò. Ọgbọ́n kí ló kọ́ o láti ìlú Gangan? Ká máa láhùn ká sì máa ná fẹ́ jù à. Ká sì máa lọ́kàn jù à. Sólọ́kàn. Àtọ́jú kòkòrò. Àtọ́jú kòkòrò. Ta ló lójú kòkòrò níbi ìtàndòwe yìí? Gbọ́lágadé oníkẹ́hún. Ọ̀nà wo ló fi gbà ní ojú kòkòrò? Ẹni tó bá láhùn yóò lójú kòkòrò. Ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ pàtẹ́wọ́ fún un. Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló lè sọ. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Ọmọ kékeré. Ẹ̀yin ọmọ ṣàgbàlagbà ló ń sọ̀rọ̀. Ọmọdé la pè a ò pa àgbàlagbà. Ọmọdé la pè a ò pa àgbàlagbà. Ọmọdé la pè a ò pa àgbàlagbà. Hello. Ọmọdé ló lórin. Àwọn àgbà ló nìtàn. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Àgbàlagbà ló ń sọ̀rọ̀ yá àbọ̀mọ kékeré. Ọmọ kékeré. Kí lorúkọ rẹ ìlú ló ti ń pè wáyé o? Láti àdúrà wáyé. Láti ìlú àdúrà wáyé. Ọya kí lorúkọ rẹ? Ọkọ wa wípé ká máa ṣàánú. Ká máa ṣàánú. Ta ni ò ṣàánú bí ìtàndòwe yìí? Gbọ́lágadé kẹ́hún. Gbọ́lágadé oníkẹ́hún. Ẹ pàtẹ́wọ́ fọmọ yìí o. Ẹ ti rí pé àwọn ọmọ ìlú òkè o àwọn ọmọdé ló lórin wọ́n ti gbọ́. Ẹ pàtẹ́wọ́ fún ọmọ ìlú òkè o lẹ́ẹ̀kan sí. Ẹ pàtẹ́wọ́ fún àwọn ọmọdé wa. Hello ọmọdé ló lórin. Àwọn àgbà ló nìtàn. Ìlú wo ló ti ń pè wá yìí kí lorúkọ rẹ o? Àtúnṣe Màrúfá. Láti ìlú wo? Látàyé tòrò òkè. Ọya ọgbọ́n kí ló kọ o? Màfúsọ́. Ọkọ wa ń pé ká máa yàhùn sí aláàánú wa. Ká mọ̀ yahun sí aláàánú wa. Bẹ́ẹ̀ni. Ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ pàtẹ́wọ́ fún un. 070 47 7000 64. Agbẹ́kun òrókòrókò kó gbàgbé ilé o. Ẹ jẹ́ kárí ilé là ń lọ. Agbẹ́kun. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí tá a bá wojú aago wa láti ìkànnì wa níbí aago méje ó ti kọjá ìṣẹ́jú 22. Ká má yahun ẹni tó bá ṣe wá lóore káwa náà ṣoore fún un padà. Oore ni oore máa ń wọ́tọ̀. Àwọn ènìyàn kò mọ ẹni tẹ́bi ń pa ní ẹ̀gbẹ́ rẹ̀. Ẹ̀yin ọmọdé wọ̀nyí tẹ́ bá ní nǹkan méjì ẹ fún ẹnìkejì yín lọ́kàn. Ẹ má yahun torí pé ìwà tá a bá kọ́ ní kékeré ní mánilára dàgbà. Ká má yahun sí àwọn tó ń ṣe wá lóore. Nǹkan tí wọn ò bá ní káwa náà ká gbìyànjú táwa sì ní nǹkan ọ̀hún ká fi fún wọn. Ká má wo ìwà bámúbámú ni mo yó mi ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan. Ó tán lẹ́nu ó kùn níkù àwọn àgbà fún lórí ètò tòní. Ó tán lẹ́nu ó kùn níkù àwọn àgbà o. Láṣẹ Ìdùmarè àwa tá a wá lónìí a ó tún wá ní ọjọ́ mẹ́jọ àṣẹ ntọ́lọ́run aláwùrábí. Ètò ọmọdé ló lórin lẹ́ láǹfààní láti máa gbọ́ òun náà lẹ́ sì tún gbọ́ ní irú àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ọ̀yá ẹ dágbére orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan o. Orúkọ mi ni Adélọ́wọ̀ Justina Odigba. Orúkọ mi ni Ṣàngólòkọ FC báyìí mo ń fi àkókò ìdágbére fún yín pé ó tún di jọ́ mẹ́jọ. Orúkọ mi ni Ahmed Sekinet ó dàbọ̀. Orúkọ mi ni Nọ́ọ̀tù Abiru dàbọ̀. Ó fi àkókò ìdágbére fún yín pé ó di jọ́ mẹ́jọ. Orúkọ mi ni Ajayi Esther. Orúkọ mi ni Adélani Dorcas Odigba.
orúkọ mi Akíndé Mọ̀tálá yóò dàbọ̀. orúkọ mi ni Òdúgbò mi máa fi lọ sódìgbà. orúkọ mi ni Olúkòkò Gbèsè mo fásitì yìí dágbére fún pé ti di jọ́ mẹ́jọ. orúkọ mi ni Òsèlè Màìmúnẹ́ mo fásitì yìí dágbére pé ti di jọ́ mẹ́jọ. mo fi àkókò ìdágbére fún pé ó di jọ́ mẹ́jọ. orúkọ mi ni Ọlálérè Elizabeth. ta ló kù. kò ní tọwọ́ mi bàjẹ́ o kò ní tọwọ́ mi bàjẹ́ o. ilẹ̀ Odùduwà ilẹ̀ òmìnira wa kò ní tọwọ́ mi bàjẹ́. fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pè mí sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 080 37 48 89 05 080 37 48 89 05 tàbí 081 20 77 79 56 081 20 77 79 56 abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mo ń dágbére lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán fún títí ìrọ̀lẹ́ òní wípé ẹni ó gbọ́ fáwọn ọmọfá ẹni ó sì mọ ifá àwọn ọmọfà bẹ́ẹ̀ ifá tà lọ́fà ẹ̀fà ilé ẹ̀fà oko ń tẹ̀rúkọ́ níbi orí mi ò ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di ọjọ́ mẹ́jọ o ẹ kú kalẹ̀. orí mi ó ti sunwọ̀n jù yìí lọ. ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀ ibi rẹ̀. má ṣàgbé mi débẹ̀. ẹsẹ̀ mi má ṣàgbé mi débẹ̀ ibi rẹ̀. rédíò wo lèyí tó mi lẹ́ títí. rédíò wo lèyí.